bí mo ṣe wà yìí n gbọ́dọ̀ ṣe mẹ́sìsì mọ́ ó ti gbà á lára mi n gbọ́dọ̀ rí ọkùnrin n sì gbọ́dọ̀ pọn ọmọ n sì gbọ́dọ̀ purọ́ n sì gbọ́dọ̀ jalè. ènìyàn náà bá wọn gbìyànjú ẹsẹ̀ yẹn wọ́n tó kò tó. ìgbà tó ti fẹ́ pè mí sọ́dọ̀ láti bí ọdún 15 sígbà tá a wà yìí mi ò rí mẹ́sìsì mi mọ́ mo ṣe ìròrí èèwọ̀ rẹ̀ nìyẹn ọkùnrin ò sì gbọ́dọ̀ súnmọ́ mi ọkùnrin ò gbọ́dọ̀ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi kó fọra mi la. ṣùgbọ́n kan bí tí kànga yẹn wà ní tí wọ́n fi padà dípa ibi tí wọ́n gbẹ́ sí ní ayé gbà. àkọ́kọ́ wọn kọ́lé léwó ìgbà tí wọ́n kọ́ ilé léwó. ẹ̀yin olólùfẹ́ Àràmàǹdà mo gbọ́ ìtàn tó kaniláyà nípa ìyá kan mo wá fẹ́ lọ síbẹ̀ láti lọ ṣe ìwádìí lọ́dọ̀ màmá yìí bóyá ohun tí mo gbọ́ nípa ìyá yìí bóyá bẹ́ẹ̀ lórí àbí irọ́ ni bóyá ìtàn kàyéfì ìtàn ìṣẹ̀lẹ̀ ìyanu tí mo gbọ́ nípa ìyá yìí bóyá múlẹ̀ lásán ni tàbí òdodo ni mo fẹ́ lọ sọ́dọ̀ màmá yìí láti lọ confam láti lọ béèrè ìtàn yìí gangan kí n wá fi tó ẹ̀yin olólùfẹ́ mi létí ó yá ẹ máa bá mi ká lọ.